nǹkan ṣe ń lọ lásìkò yìí pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá àwa dẹ̀ mọ̀ dájú a ti rí gbogbo akitiyan yín gbogbo ìgbìyànjú yín gbogbo ìlàkàkà yín gbogbo bí ẹ ṣe fi ìwé ránṣẹ́ pẹ̀lú àwọn tí ẹjọ́ ń kọ̀wọ́rìn tí ẹjọ́ ń ṣiṣẹ́ yìí pé kí ìyà má jẹ ọmọ Yorùbá gbé wípé kí tiwa má gbé torí pé tá a bá sọ nípa ọgbọ́n ìmọ̀ àti òye Ọlọ́run fi jogún fún gbogbo ilẹ̀ Yorùbá ni tí a dẹ̀ mọ̀ àwa dẹ̀ rí akitiyan yín ṣùgbọ́n pẹ̀lú bó ṣe ń lọ lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ wípé pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá ní ọ̀rọ̀ yìí ń bà lọ́kàn jẹ́ wípé ó ti ń pẹ́ wọ́n sọ wípé ọ̀rọ̀ yìí ń pẹ́ jù torí àwa ò dúró sọ́nà kan à ń káàkiri ká lọ ní ọjà ká lọ sí chọ́ọ̀chì ká bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa bí ọ̀rọ̀ Yorùbá ṣe ń lọ àti àǹfààní tó wà nínú pé ká dá dúró ṣùgbọ́n àwọn èèyàn kan wọn ò balẹ̀ mọ́ wọ́n sọ pé ó ti ń pẹ́ jù ó yẹ ká ti declare orílẹ̀-èdè wa kí lẹ rí sí eléyìí bàbá àti pé kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn èèyàn. ẹ ṣe Yorùbá ni wá mo máa ń sọ kínní kan we are Yorùbá and that's saying a great thing. When you say we are Yoruba, that's great. That's saying a great thing. Yorùbá ni wá. Àwa ò ní fi kánjú lábẹ́ gbóná kó má bàa gbó wa lẹ́nu. A mọ ìtàn ayé yìí. A mọ ìtàn wípé àwọn tó bá dédé dìde gírì tán ni àwọn sísè ìdàkẹ́ àwọn ṣe ìyànà máa ń jẹ kẹ́yìn ẹ̀. Torí èkíní wọn ní rẹ́dì èkejì wọn ní ẹni tó lè ràn wọ́n lọ́wọ́ láì níta káàkiri ayé wọn ní ṣètò wọn yẹn ìkẹta àwọn fúnra wọn ò ní nǹkan ìjà ìkẹrin ìjọba ìlú wọn tán dẹ̀ ń bájà ó rẹ́dì láti wá pa wọ́n rẹ́ láti wá so irú eléyìí tó ṣẹlẹ̀ ní Nàìjíríà ní 1967 to 1970 àwa Yorùbá lè ṣerú yẹn. Àwa Yorùbá ń múra bá bí Yorùbá ṣe máa ń múra ni à ń múra èkíní ara tá à ń mú ni wípé agbára tá bẹ̀rẹ̀ kíní pé wò ó bí tó ọ̀rọ̀ Nàìjíríà dé yìí ọ̀rọ̀ restructuring ọ̀rọ̀ constitutional reform ọ̀kíní wọ̀nyẹn kọ́ lè léyìí mọ́ o ọ̀rọ̀ pé ká wáyè ká jáde ká lè lọ ṣe tiwa lọ́tọ̀ pátápátá lè léyìí yìí o nígbà tá a ti dé stage yẹn a ti decide wípé what are the steps to take èkíní agbọ́dọ̀ wá àwọn tó máa support wa in the world. Àwọn wo ló máa dúró tì wá jọ tó bá dojú àgan ẹnìkan kan ò lè nìkan ṣe àwọn tó ń ṣe ìjọba lọ́wọ́ lé ní gbogbo agbára Nàìjíríà wà lọ́wọ́ wọn àwa ò ní kankan wọ́n tẹ̀ tún wá ṣòfin lẹ́nu bí ọdún kan sẹ́yìn àwọn ọlọ́pàá ní kí gbogbo ẹni tó bá níbọn dání kan lọ máa sọ̀rẹ́ńdà ẹ̀. Wọ́n fẹ́ rí pé àwa ò ní lè bá wọn jà rárá. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa náà dẹ̀ ìbọn tán tiẹ̀ ní láísẹ̀nsì fún tẹ́lẹ̀ wọ́n lọ gbé sílẹ̀. So we are here now without the firepower to defend ourselves. Tó bá dojú ẹ̀. Ìdí ẹ̀ nìyẹn tá a fi ń sọ wípé àwa ò fẹ́ kò ní ìdí pé ká jà láti gbára wa sílẹ̀. We command the intellectual, the managerial and the diplomatic resources láti lè gbára wa sílẹ̀ láì jagun rárá. So bó ṣe jẹ́ nìyẹn a dẹ̀ ti ń ṣe èkíní àkọ́kọ́ lọ́wọ́ àwọn tí a mọ̀ wípé nǹkan tó ń dúró gẹ́gẹ́rẹ́gẹ́ tí wọ́n ń retí nígbà gbogbo ni wọ́n ṣe máa ran àwọn tó bá ń ṣe bíi tiwa lọ́wọ́. UNPO a lọ plead ọ̀rọ̀ wa lọ́dọ̀ wọn wọ́n dẹ̀ sọ ok wọ́n gba Yorùbá nation wọlé so àwa ti di ara wọn gbogbo nǹkan tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí là ń sọ fún wọn pé nǹkan báyìí là ń ṣe bá ṣe rìn dà ọ̀pọ̀lọpọ̀ ń ná àwọn nǹkan tá à ń ṣe àwọn lóhùn advice wa ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn báyìí ní kẹ́ ṣe rìn a ní ìdí wọn àwọn wà nínú wọn ti mọ irú nǹkan tó ń ṣẹlẹ̀ sórí àwọn èèyàn bíi tiwa wọ́n dẹ̀ mọ ọ̀nà tán máa gbé gbà ọ̀nà lọ́tún lósì tán máa gbé gbà tí ọ̀rọ̀ wa fi bọ́ sí àti wá wọn wọ́n ti di igi lẹ́yìn ọgbà wa ara nǹkan táwọn tó bá ń ṣe gírígírí pé wọ́n ṣe secession tí wọn kì í ronú sínú wọn yẹn. Èkejì kákàndéédé dìde àwa tá a jẹ́ Yorùbá tá a wà Nàìjíríà àti sísí ìdá ń lọ lálà ń lọ. Àwọn èèyàn wa tó wà abroad
ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ti lẹ́sẹ̀ jù wá lọ o. Hmm. ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn ọmọ wa tó wà abroad tán wà ní America, ní Britain, ní Germany, ní France, ní Scandinavian countries, ní Brazil, ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tí ẹ̀tún wá wà tó jẹ́ pé wọ́n ti lọ pẹ́ tán ti wà abroad, àwọn tó ti lọ nígbà slave trade, àwọn tán ti di èèyàn gidi káàkiri ayé ní Brazil, ní Cuba, ní gbogbo. A gbọ́dọ̀ kọ́kọ́ make sure pé a wá àwọn wọ̀nyẹn ká ṣàlàyé yé wọn kó yé wọn. Níjọ́ tó bá máa dé kàràǹgídá káwọn ọmọ bọ́n ṣe máa dìde láti wá ṣèrànlọ́wọ́ fún wa. Ìdí ẹ̀ nìyẹn tá a fi bẹ̀rẹ̀ sí pariwo sí àwọn diaspora. Nígbà a bẹ̀rẹ̀ sí pariwo yẹn ní bíi December 2019. Pé ẹ̀yin diaspora wa ẹjọ́ ẹ dìde ẹ jí o ẹ̀kẹ́ Professor Akintoye ló ń bẹ̀ yín o ẹ̀ rántí nǹkan tí ń ṣẹlẹ̀ nílé o. Gbàgbà tó máa tó May tá a máa ṣèpàdé wọn tá a pè wọ́n sípàdé. People came from 27 countries. Wow. A total of 1,862 people from 27 countries. Ìgbà tó máa di October 1 lọ ní last year ní 2020 àwọn èèyàn wá jáde ní 166 countries. Wow. 100. So tá a bá ṣe gbogbo wọn yẹn tá a bá wá láà sọ pé àwa Yorùbá ìyà ń jẹ wá ti lọ nìyẹn o. Àwọn tó ń bọ̀ níta kan tó sá wá wọn á ti pa wá mọ́lẹ̀. A gbọ́dọ̀ jẹ́ kí ìyẹn ṣẹlẹ̀ sí Yorùbá. Òmíràn wà tá a gbọ́dọ̀ máa sọ. Lẹ́nu oṣù mẹ́ta sẹ́yìn ẹ gbọ́ wípé a ti form alliance pẹ̀lú àwọn other people tó ń wá nǹkan táwa náà ń wá. Àwọn Ìgbò ọpẹ́ tán ti wà lẹ́nu ẹ̀. Àwa náà ẹgbẹ́ tiwa àwọn náà ti lọ join UNPO. Wọ́n ti wá rí wípé irú ọgbọ́n wọ̀nyẹn ká ṣàjọ sọ́ọ̀tún tó sì yẹn pé ó ṣe pàtàkì. So àwọn náà ti lọ join UNPO. Then àwọn àti wá jókòó àjọ sọ̀rọ̀. Ọ̀rọ̀ wípé ìjọ tí ogun jàǹjọ́ yẹn àwa Yorùbá la fún Nàìjíríà lágbára láti pa wọ́n. Òótọ́ nìyẹn. Òótọ́ nìyẹn àwọn ọ̀gágun tiwa ló lọ yanjú ọ̀rọ̀ náà. Àwọn ló lọ yanjú ẹ̀ ń jọ́ ṣùgbọ́n sorry ìyẹn ti lọ. Ìyẹn ti lọ. Ètò ìní báyìí ló ṣe pàtàkì. Kí lẹ̀yin ṣe fẹ́ máa gbára yín kí lẹ̀yin ṣe máa gbára yín sílẹ̀? Kí làwa náà ṣe máa gbára wa sílẹ̀? Nǹkan tó wà lójú ọpọ́n nìyẹn báyìí. Kì í ṣe ọ̀rọ̀ wípé a ṣe kinní kan níjọ́ kan náà. Bọ̀ kí la ṣe fẹ́ gbára wa sílẹ̀ lénìí? Adẹ̀ tí wá ṣèpàdé àti agree. Adẹ̀ lọ bá àwọn ará South Delta. Ẹ lè má bẹ̀rù àwa Yorùbá kẹ́ má bẹ̀rù àwa Ìgbò. Torí àwa jẹ́ èèyàn ńláńlá. Àwa Yorùbá tóbi. Àwọn Ìgbò tóbi. Ẹ̀yin tẹ́ wà ní Delta àwọn ẹ̀yà kéékèèké ló papọ̀. Naturally irú situation bẹ́ẹ̀ yẹn ẹ má bẹ̀rù wa ṣùgbọ́n ẹ má bẹ̀rù wa. Ó wù wá káwa ká kúrò nínú ìyà yìí. Ẹ̀yin náà ó wù yín kẹ́ kúrò. Kò ní ìdí pé ẹ̀yin nìkan lẹ lọ máa ja ìjà yín. Ẹ bá kó gbogbo ìbọn ayé ìdání ẹ lè gbára yín kúrò Nàìjíríà. Ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn o ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ bá ṣẹ̀yìn lẹ́mọ́gbọ́ ìjàjà lójú omi kọjá gbogbo ayé ẹ lè gbára yín kúrò Nàìjíríà. Ṣùgbọ́n tẹ́ ẹ bá jọ ìnáwó pọ̀ máa wá àtàwọn Ìgbò. Ibì kan wà tá a lè bá ọ̀rọ̀ náà dé. Then a ti tún lọ bá àwọn ará Middle Belt. Àwọn náà máa ń bẹ̀rù wa náà tẹ́lẹ̀ pé àwọn Yorùbá wọn ti lágbára jù àwọn Ìgbò ti lágbára jù àwọn ọ̀dẹ̀ tí kúkú fẹ́ràn ara wọn àti wá fẹ́ràn ara wa. Èmi ni mo ṣe chairman committee to plan handshake across the Niger. Àti dọ̀rẹ́ ìkùnsínú ayé àtijọ́ wọ̀nyẹn ò lè tán pátápátá. Ká sòótọ́ fúnra wa. Ọmọ Ìgbò tó jẹ́ tó ṣe ọmọ kékeré ń jọ́ wọ̀nyẹn tá ń jagun yẹn tó jẹ́ ọmọ kékeré ọmọdé tí ìyá ẹ̀ gbé wọnú gbó tán kan tó wá ṣe tán wá ní àwọn Yorùbá ló lágbára níbẹ̀ tán pàpà dojú wọn délẹ̀. A máa wà lọ́kàn ẹ̀ díẹ̀ ò lè ṣàìkù níbẹ̀.
but the majority of it is all gone. And we are now able to work together. So bó ṣe jẹ́ nìyẹn. In fact ọ̀pọ̀lọpọ̀ ló ti ẹ̀dẹ̀ tuntun wá ń ṣe research pé Yorùbá àti Ìgbò ọmọ ìyá ni wọ́n láti bẹ̀rẹ̀ ayé wà. So bó ṣe jẹ́ nìyẹn. Then àwọn middle belt àti wá lọ bá wọn náà. Àwọn náà ti wá rí wípé tí wọ́n bá fọwọ́sowọ́pọ̀ máa wá south, àwọn south, àwọn south east, àwọn south west, káwọn middle belt wá join wa. Ẹni tá a wá overall gbogbo ìyẹn á múra o. Nàìjíríà ò lè lágbára ẹ̀ o. Nàìjíríà ò lágbára ẹ̀ kò síbi. Ṣebí àwọn ọmọ wa náà ló wà ní sójà wọn. So bó ṣe jẹ́ nìyẹn. Tí tá a bá mú ọgbọ́n bí irú wọn yẹn sí, a kàn pariwo lásán ni. Wọ́n kàn dédé kó sójà wá, kó àmì wá, kó aeroplane wá, wọ́n kàn dẹ́rùbà wá, gbogbo ẹ̀ àtúká. Ṣùgbọ́n lélẹ́yìí báyìí kò lè túká. Finally àwa gbégbọ̀ ọ̀nà ti òfin. Ilé òkè ń sọ̀rọ̀ pé a ń pariwo, àwọn ọmọ wa lè máa pariwo bó bá ṣe wù wọ́n. Ẹ̀tọ́ ẹnikẹ́ni láyé ni láti sọ pé àwa fẹ́ self determination fúnra wa. Ẹ̀tọ́ wa ni láti sọ pé à ń fẹ́ self determination fún ẹ̀yà tiwa. Òfin gbogbo àgbáyé gbà yẹn. Wọ́n sọ wípé self determination is the inalienable right of every nationality, every ethnic group, and that they don't owe anybody any explanation. Ìjọ tán bá fẹ́ náà lè demand yẹ. Ìjọ tá àwa fẹ́ lélẹ̀ àwa demand ẹ̀ báyìí. And the demand ẹ̀ ni pé a fi ń dàlúrú, la máa ṣe riot. A ti sọ fún àwọn ọmọ wa ẹ̀ máa ṣe riot kankan. Gba kínní á dẹ̀ bọ́ sí. Fẹ́ ká jí láàárọ̀ ká rókù yín ní títì kán ti pa yín lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́. Fẹ́ kí yẹn ṣẹlẹ̀. Nǹkan tí à ń bẹ̀ yín fún ni pé ẹ ṣáà máa sọ káàkiri pé nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ dè yẹn. Ẹ máa kọ sínú ìwé tẹ́ bá mọ̀ wé kọ. Ẹ máa kọ sínú social media. Ẹ máa kọ sínú paper tẹ́ bá ráyè sọ̀rọ̀ lórí rédíò lórí tẹlifíṣàn. Ẹ máa sọ wípé àwa Yorùbá a ti ṣetán láti kúrò ní Nàìjíríà. Ẹ̀tọ́ yín nìyẹn kò sẹ́ni tó lè gbà á lọ́wọ́ yín. Tó bá dẹ̀ lẹ́ni tẹ́ bá sọ ọmọ kan sọ ní Kogi wọ́n àrẹ́sì kí náà dẹ̀ ti wá ṣe fún báyìí wọ́n dẹ̀ ti tú sílẹ̀ àbí. Bó ṣe jẹ́ nìyẹn wọ́n lè gbé èèyàn sẹ́wọ̀n wọ́n lè gbé èèyàn lọ sí court torí Nàìjíríà sign òfin tán ṣe ní gbogbo àgbáyé wípé every nationality has a right to self-determination and that when they want to take their self-determination, they do not have to explain to anybody. They do not have to ask for permission from anybody. And the only thing is don't go and form insurrectionist groups in the bush. Just continue to tell the world you want your self-determination. So aráyé máa dá sí. United Nations máa dá sí. Nígbà tó bá yá. Ibi tí à ń bá lọ nìyẹn. So àwa gbégbá ọ̀nà òfin wípé constitution tẹ́tí claim tí wọ́n bá ní àwọn Fúlàní wá bá oko wa jẹun ṣe kínní àwọn ni wọ́n ní right under the constitution to be where they are. They have a constitution to be the constitutional right to be everywhere in Nigeria. So àwa sọ fún wọn wípé constitution yẹn gan àbá yín lọ́wọ́ sí ẹ̀yin nìkan lẹ ṣe nǹkan yín. Abdulsalami Abubakar ló pe àwọn ará northerners ti ẹjọ́ tán ṣe constitution. Wọ́n dẹ̀ ṣe tán wọ́n ṣe lọ́nà tó jẹ́ pé ó bọ́ sọ́wọ́ wọn tán gbé Nàìjíríà léra wọn lọ́wọ́ pátápátá. So for instance kí n ṣàlàyé díẹ̀ nípa yẹn wọ́n pín gbogbo agbára tó wà ní Nàìjíríà sí 98 places. Education, agriculture, land, housing, army, military, etc. Gbogbo ẹ̀ pátápátá tán bá kà á ní kọ̀ọ̀kan 98 ni. Wọ́n wá ní out of that 98 68 ló jẹ́ ti federal government ẹnìkan àwọn state government ò lè fọwọ́ kàn rárá 68. Lára 30 tí ó kù federal government àti states ló ní papọ̀. Ó wá mí pé àwọn state ò tẹ̀ dẹ̀ wá lágbára kankan. Because wọ́n sọ síbẹ̀ pé ní 30 tó kù tán jọ ní agbára papọ̀ yẹn o
tí ọ̀rọ̀ ti federal government àti ti state bá ti lọ kọlura wọn àwọn state ló gbọ́dọ̀ give up o àwọn state ló gbọ́dọ̀ surrender state ló gbọ́dọ̀ surrender ti federal government ló gbọ́dọ̀ borí so federal government ló ní all the 98 àwọn gómìnà wa a lè máa bínú yes ó yẹ ká bínú sí wọn kò yẹ ká máa fìyà jẹ wá bí eléyìí kan dákẹ́ wọn ṣe kí n ṣùgbọ́n àwọn gómìnà wa try o gbàtà yọ wọn lẹ́nu pé kán wá defend wa wọn lọ dá àmọ̀tẹ́kùn sílẹ̀ but nǹkan tó wà ń bẹ̀ ni pé nínú constitution wọn lè dá àmọ̀tẹ́kùn sílẹ̀ lẹ́yìn federal government so federal government ti sọ fún wọn wípé ẹ lè nìkan ṣe àwa náà ní security over your region therefore àwa ò fẹ́ àmọ̀tẹ́kùn tí federal government ò bá fẹ́ àti ṣe dáadáa ò ṣeé ṣe kò sí ọgbọ́n táwọn gómìnà wa lè dá lẹ́yìn federal government ló ní nàìjíríà àmì pé àwọn fúlàní haúsá fúlàní ló ní nàìjíríà àwọn fúlàní gan ló ní nàìjíríà therefore ìgbà tá a bá àwa lọ challenge wọn nínú our dispute we call it constitutional dispute constitutional force majeure ní ọjọ́ 16th of December 2020 wípé àwa ò bá yín lọ́wọ́ sí constitution yẹn o kì í ṣe constitution tiwa o ẹni a surrender gbogbo sovereignty wa as different people sí Nàìjíríà nínú constitution 1999 yẹn àwa ò bá yín ṣèpàdé láti sọ kò síbi kankan ẹnìkankan ti béèrè lọ́wọ́ wa o kò tẹ̀ síbi tí wọ́n ti béèrè lọ́wọ́ wa o èkejì ẹni a submit gbogbo àwọn èèyàn wa sí Nàìjíríà under the 1990 constitution it is not true we never gave you that authority over our people. 3 ẹni a submit gbogbo resources wa sí Nàìjíríà under the 1999 constitution now we say it is not true we never gave you authority over our resources in 1999 so gbogbo wọn yẹn so gbogbo bó ṣe rí nìyẹn ṣùgbọ́n àwa fẹ́ kẹjẹ kájọkó kájọ tún rò adẹ̀fún yín ní ìjọba Nàìjíríà ní 90 days wípé 90 ọjọ́ pé kán lọ rò kán wá padà kájọ jókòó a sì ń retí wọn ó kù jọ́ mẹ́wàá báyìí àbí jọ́ mẹ́sàn-án. Today is 6, right? 7. Today is 8. Ó kù ọjọ́ mẹ́sàn-án. Ó kù ọjọ́ mẹ́jọ. Ọjọ́ mẹ́jọ ló kù bẹ́ẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn o. Bó ṣe jẹ́ nìyẹn. Tí wọ́n bá dẹ̀ wá dáhùn nígbà yẹn a ní ìdí láti máa sọ nǹkan tá a máa ṣe báyìí. But nǹkan tó ṣí gbogbo yẹn tó papọ̀ ni wípé aráyé mọ̀ wípé àwọn ará bíi ń bá àwọn ìlú wọn jà ìjà tán dẹ̀ ń jà ìjà tó lẹ́tọ̀ọ́ ni tó bá dẹ̀ wá dìjà a lè gbé aráyé nǹkan tá a bèrè ń jọ sí wọn fún wa wọ́n máa dẹ̀ wá kó ìbọn dé a wá yà wọ́n lẹ́nu pé nǹkan tí United Nations ṣe ní Cameroon láìpẹ́ yìí wọ́n á wá ṣe ní Nàìjíríà bó ṣe jẹ́ nìyẹn ọgbọ́n la fi ń pa irú abẹ́ Yorùbá ni wá díẹ̀ so kẹ́ni ẹ má kanjú tó bá yá àáyọ kúrò we have decided and there is no going back that is all and we are not going to break the law we are not going to abuse the Nigerian government we are not going to abuse the president we are not going to challenge the police we are not going to challenge the army we are going to go in an orderly and peaceful manner and achieve our purposes that's it. Ẹ ṣé bàbá mi bàbá wa kan jẹ́ Yorùbá leader Professor Banji Akintoye àwọn ni a ti ń bá sọ̀rọ̀ láti òwúrọ̀ tí wọ́n dẹ̀ ń gbà wá nímọ̀ràn gbogbo àwa ọmọ Yorùbá nílé lóko èmi náà ti rí i pé ọ̀rọ̀ yìí ká yín lára torí pé àwọn èèyàn ń fi kọ́mẹ̀ntì síbẹ̀ lóríṣiríṣi ṣùgbọ́n àwọn àgbà ló pòwe wọ́n ní irú tó bàṣẹ́ pọ̀n ọgbọ́n ni àfi ń pa ọ̀rọ̀ àgbàdẹ ni wọ́n ní bí ò ṣe láàárọ̀ ó di dandan kó ṣe lálẹ́ ẹ jẹ́ wá lọ tààràrà sọ́dọ̀ bàbá wa tí wọ́n jẹ́ chairman fún ìlànà ọmọ Oòduà ọ̀rọ̀ tí èmi fẹ́ kí ẹ bá wa sọ̀rọ̀ lé lórí bàbá mi àwọn Professor Wálé Adéníran àwọn ni ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ àwọn ni chairman fún ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà ní gbogbo àgbáyé
Bàbá, tí a bá wo orílẹ̀-èdè Benin Republic, bẹ́ẹ̀ni a rí i pé èyí tó pọ̀ jù nínú àwọn tó wà ní Benin Republic ọmọ Yorùbá ni wọ́n. bẹ́ẹ̀ni Kí ni àwa ti lọ bẹ̀? ẹ ti A ti lọ bá ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe ìpàdé tán dẹ̀ fi ń dá wa lójú. A rí lára wọn gan pé ó ká wọn lára láti gba òmìnira ju àwa gan táwa ń bí lọ. Kí wá ní ìgbésẹ̀ tí ẹ ti gbé pẹ̀lú àwọn bàbá wa láti bá àwọn wọ̀nyí ṣèpàdé àti láti rí i pé tá a bá dá dúró tán ṣé wọ́n ṣe tán láti tẹ̀lé ilẹ̀ Yorùbá? ẹ ṣe inú mi dùn láti gbọ́ pé ẹ ti dé ọ̀dọ̀ àwọn ọmọ ìyá wa ní Benin Republic torí mo súnmọ́ wọn púpọ̀ púpọ̀ èdè ìjọba wọn náà mò ń sọ lóòótọ́ ni nǹkan tá à ń ṣe nílé yìí ó ká wọn lára gidigidi àwọn náà wọ́n ṣe tán àti darapọ̀ mọ́ wa nǹkan tá a wá ń ṣe nísìnyí ni pé ọgbọ́n là ń láti máa lò torí tá a bá ní ká bẹ́ gìjà síbẹ̀ á bí ìjọba Faransé á bí wọn nínú ṣùgbọ́n a máa sọ̀rọ̀ tọmọtìyá àbí ọ̀rọ̀ ọmọ ìyá bá a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ àní sọ síta ẹ má yẹ ká tí ì gbé síta ńgbà tá a bá wọn ní àwọn bàbá wa ní ọ̀kọ̀ọ̀kan là ń yọ ẹsẹ̀ lẹ́kù ńgbà tá a bá yanjú ti Nàìjíríà ìyẹn á rọrùn torí tẹ bá rántí nínú àwọn ọmọ ọ̀kan bíi méje mẹ́ta wà lọ́hùn àwa mẹ́rin la wà ń bí Pópó àti Oníṣàbẹ̀ yàtọ̀ sí yẹn gbogbo ìlú Pòbẹ́ ìlú Ṣakété gbogbo wọn mọ́wó dání Yorùbá ni wọ́n nǹkan tó wá yà mí lẹ́nu ni pé nǹkan tó jó wá ń rí bíi náà lójú tí wọ́n ń rí lọ́hùn lọ́wọ́ ìjọba tí wọ́n lọ́hùn ìyẹn mo sọ fún bàbá láìpẹ́ mo ní ọ̀rọ̀ wa fẹ́ dàbí ọ̀rọ̀ jù wọ́n kórìíra wa káàkiri ṣùgbọ́n Ọlọ́run fún wa lágbára Ọlọ́run fún wa lọ́gbọ́n ó wá kú ká para wa pọ̀ sójú kan ká wá lò fúnra wa ká tún lò fún gbogbo àgbáyé náà Ọlọ́run á dẹ̀ fún wa ṣe torí bá a ṣe ń ṣe lọ yìí àmàdélẹ̀ lérí láìpẹ́ ó dá mi lójú. Ká tó padà sọ́dọ̀ bàbá wa kí bàbá wa dé ládé ẹ gba gbogbo àwọn ajìjàǹgbara yìí gbogbo àwọn ọmọ Yorùbá ẹ sáré gbà wọ́n níyànjú àti gbogbo àwọn ẹgbẹ́ pátápátá ẹ gbà wọ́n nímọ̀. ṣé gbogbo àwọn ajìjàǹgbara ìyànjú tí mo fẹ́ gbà wá ni pé ẹ jẹ́ ká wọ́nà láti fọwọ́sowọ́pọ̀ wọ́n ní ọwọ́ méjèèjì lèèyàn fi ń pàtẹ́wọ́ ẹyẹ ò kí ń fapá kan fò òwe tí mo fẹ́ pa yìí àyà ìlẹ́nu pé ẹnu Fúlàní mo ti kọ́kọ́ gbọ́ ní orí oko mi nígbà tí wọ́n fẹ́ halẹ̀ mọ́ mi ó ní tí ọká bá ń lọ wájú tí sèbé tẹ̀lé tí bàbá wọn òjòlá ń bọ̀ ó ní bàbá ta ló lè dúró òwe Yorùbá yìí ó wá bá nǹkan tó wà nílẹ̀ nísìn ó bá mu ká parapọ̀ tí OPC ni o Àgbẹ̀kọ̀yà ni o Ìlànà ni o Ìgbòho ni o Sọ̀lúdẹ̀rọ̀ ni o tí gbogbo wa bá parapọ̀ kò má sẹ́ni tó lè dúró bàbá wa yìí wọ́n kọ̀wé kan lórí ọ̀rọ̀ Kéréjì wọ̀ wọ́n sọ iye àwọn ọmọ ogun tí oríṣiríṣi àwọn ẹ̀yà Yorùbá tá a ní wọ́n yẹ tó wáyé pé gbogbo wọn papọ̀ ńgbà yẹn ni àwọn òyìnbó lè mú alẹ́rú bọ́n ṣe mú alẹ́rú irú ẹ̀ ló tún délẹ̀ yìí ká fi yèdénú ká fọwọ́sowọ́pọ̀ ká parapọ̀ ká lè dojúkọ àwọn ọ̀tá wọ̀nyí láàrin oṣù kan lè lé wọn lọ tá ló ń gbóná ti wá táwọn lókun lọ́rùn ṣùgbọ́n àwa ní ká ronú wa ká para wa pọ̀ ká sowọ́pọ̀ ká bọ́nú yà ká bọ́nú ìṣẹ́ ká bọ́ lóko ẹrú Ọlọ́run á fún wa ṣe. ẹ ṣeun ohun bàbá wa tí wọ́n jẹ́ adarí fún ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà òun ni ẹ ti ń gbọ́ láti òwúrọ̀ a ti fẹ́ round up bẹ́ẹ̀ yẹn bàbá ẹ gba gbogbo àwọn ẹgbẹ́ tó kóra jọ lọ́tún because ó jẹ́ kan tó ká mi lára yìí pé a pín sóríṣiríṣi ọ̀nà pàápàá jùlọ tá a bá wo ilẹ̀ Ìgbò ẹgbẹ́ méjì péré ló dàbẹ̀ ni pé ó wà ń bẹ̀ Masoba àti IPOB èyí tó dẹ̀ dàbẹ́ ni pé wọ́n mọ̀ jù òun ni IPOB
ṣùgbọ́n nílẹ̀ Yorùbá a rí ẹgbẹ́ póríṣiríṣi. Ìgbà kan la ní Yorùbá World Congress, àwọn yẹn náà tún pín, àwọn kan láwọn Yorùbá World Assembly, àwa kan Yorùbá Liberation, Yorùbá Summit, gbogbo ẹ̀. Bàbá, ó wù mí pé kí gbogbo wa papọ̀ sọ́nà kan. Lóòótọ́ la mọ̀ pé tá a bá dúró lóríṣiríṣi iṣẹ́ pọ̀ náà tá a lè jọ ṣe, ṣùgbọ́n ìbá sàn ká dúró sójú kan. Kí lẹ bá wa rí sílé bàbá, àti pé kí ni ìmọ̀ràn yín? Ẹ ṣé. Èkínní, ẹ má jẹ́ ká máa rò pé nǹkan burúkú ni pé àwọn ọmọ Yorùbá ń dá ẹgbẹ́ sílẹ̀. Kì í ṣe nǹkan burúkú. Àṣà àti àwa Yorùbá nìyẹn. Tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ ní ìlú, àwọn bíi méjì mẹ́ta tán bá kọ́ pàdé pé kíní yìí tó tán jẹ́, wọ́n á dá ẹgbẹ́ sílẹ̀ nísìn. Tó bá yá àwọn yòókù a máa join wọn. Bá àwa Yorùbá ṣe ń ṣe láti ìpilẹ̀ṣẹ̀ ayé wa nìyẹn. Mo lè sọ fún yín pé ńgbà tí Odùduwà ń ṣe the first king of Ilé-Ifẹ̀, wọ́n rá àwọn tó dá ẹgbẹ́ sílẹ̀. Wọ́n pèrè àwọn ní ẹgbẹ́ ìmọ̀lẹ̀. Àwọn tó mọ ilẹ̀, tó mọ̀ wípé ìjọba ọba yìí kọ́ ló ní gbogbo ilẹ̀ wa o. Every family ló nílẹ̀ tiẹ̀. Therefore ọba ò lè wá command nǹkan tá a máa ṣe lórí ilẹ̀ wa. But Ọlọ́run fún Oòduà, ó fún bàbá wa ọba, ó fún ní ọgbọ́n pé okay ẹ máa bọ̀, kò tí ẹ̀ ní ìdíjà. Òótọ́ families ló ní ilẹ̀. Kò lè sẹ́ni tó sọ pé ọba, families ló ní ilẹ̀, ṣùgbọ́n òun ọba lòun ń defend gbogbo ẹ̀. Òun lòun máa defend gbogbo ẹ̀. Ìjọba yín, ìjọba ààfin yìí ló máa defend gbogbo ilẹ̀ yẹn. Ṣùgbọ́n family ló nílẹ̀ tiẹ̀ káàkiri. And that is our system of land ownership till today. The lineages of families own the land. But the king is the protector and defender of all the land. That's our system of land ownership. So, pé àwa Yorùbá ń dá ẹgbẹ́ sílẹ̀ yẹn is not new. Ká má jẹ́ kó worry wa. Ṣùgbọ́n nǹkan tá a wá nídìí ni èkínní, pé ẹ jẹ́ ká kọ́ gbogbo ẹ̀ pọ̀, kó jẹ́ ẹgbẹ́ kan, kó jẹ́ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lé ní ẹgbẹ̀rún ọdún lé ní ìdí pé à ń try láti pàápọ̀ yẹn la máa wá kiri. Kò ní ṣeé ṣe. Ẹ má jẹ́ ká ṣe yẹn. Nǹkan tá a kàn nídìí láti ṣe ni pé káwọn ìlànà kan wà tí gbogbo ẹgbẹ́ gbà. Tó jẹ́ pé every ẹgbẹ́ o, ìlànà yìí ni ìlànà wa. Èkínní pé àwa tá à ń ṣe ẹgbẹ́ yìí, ìdí tá a fi ń ṣe ní kí ti Yorùbá bá dà. Therefore, kí ni ká máa bú ẹgbẹ́ mìíràn? Ó dẹ̀ jẹ́ pé kankan lẹ́jọ́ ń dé. Ibì kan náà la jọ ń lọ. Kí ni point pé àwa ṣe pàdé a máa bú ẹni tó ń ṣe ẹgbẹ́ tọ̀hún yẹn, leader tọ̀hún yẹn a máa bú ẹni tó tá a bá lè mú yẹn kúrò, tá a bá lè gbà wípé nǹkan náà ni gbogbo wa ń lé. Bó ṣe rí nìyẹn. Tá a bá gbà yẹn, á wá easy fún wa láti lè ṣe àwọn kinní kan. A lè dédé máa ṣe worowóró káàkiri. Èmi ń lé ọlọ́mùnà tí èmi fi ń lé eku tó ń sálọ yẹn, igi mo gbé dání, àdá ni ìwọ gbé dání, ìwọ ò tẹ̀ mú kankan dání, o kàn ń bá wọn sá tẹ̀lé ni. Gbogbo àṣà àfẹ́ pa ikú yẹn ṣá, kó má lọ. Okay, so that is it. Ó ní ìdí ká máa jókòó lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ó ní ìdí kíbi kan wà tá a máa jókòó sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Tá a máa compare note. Tá a máa decide pé bí báyìí lọ̀rọ̀ náà mà tún ń lọ. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀, ọ̀nà báyìí ló mà tún ń lọ. Bí báyìí ló máa yẹ ká bẹ̀ sí lé lọ. So that a lè máa pọwọ́ pọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ṣùgbọ́n pé ẹ jẹ́ ká lọ tú gbogbo ẹgbẹ́ wa ká, kí gbogbo àjọ ẹ̀yọ ẹgbẹ́ kan. Yorùbá ò lè ṣe é. Ìyẹn ariwo yẹn ò ní jẹ́ ká tiẹ̀ mọ nǹkan tá à ń ṣe mọ́. Ẹni tó bá gbé yẹn sílẹ̀ pé ẹ jẹ́ kí gbogbo apọwọ́pọ̀ ká máa jọwọ́ ká dissolve gbogbo ẹgbẹ́ wa ká máa jẹ́gbẹ́ kan. It is not going to happen. Ìjà ló máa kẹ́yìn ẹ̀. Àwa Yorùbá a gbọ́dọ̀ mọ ara wa.
àwọn bàbá wa wọ́n ní mo mọ̀ wà ará ilé mi ò kì í ṣe é bú. ẹ pa mí bàbá. kì í ṣe é bú bá àwa Yorùbá ṣe rí nìyẹn. Ẹ má jẹ́ ká sọ pé kán papọ̀ kán ṣe kinní kan kí OPC dissolve, kí ìlànà ọmọ Oòduà dissolve, kí Voice of Reason dissolve, kí Àgbẹ̀kọ̀yà dissolve, kí gbogbo ìrọ̀ tábà gbé yẹn sọ̀kalẹ̀ á di main agenda tá a máa bá káàkiri for the next 100 years. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká sọ wípé there are certain ìlànà tó wà ńlẹ̀ tí kálukú gbúdọ̀ tẹ̀lé. Èkíní ńgbà tó ti jẹ́ nǹkan náà là ń jà fún, kí là ń bára wa jà sí. Tó o bá tiẹ̀ fẹ́ràn ẹni tó ń sọ̀rọ̀ yẹn, ó ń sọ̀rọ̀ pé kí ti Yorùbá dáa ṣùgbọ́n inú ń bí ẹ sí, má jẹ́ kí inú bíbí yẹn mú kúrò. Tó bá ní nǹkan tó rò pé ó ń ṣe tó dáa bá wọn sọ, tó bá ní nǹkan tó ṣe tó gbé sílẹ̀ tẹ́ ẹ rò pé ó dáa, ẹ má fẹnu bà á jẹ́. Màá ṣàlàyé díẹ̀. Mi ò bú anybody o, mi ò bú ẹnì kankan o, ṣùgbọ́n ńgbà tí àwa tí a wà ní organisation kan tá a lọ ṣètò wípé kí Yorùbá kan lè gba Yorùbá sí UNPO, gbogbo ayé ló máa gbára UNPO. Ńgbà tán àwọn kan torí pé wọn ò fẹ́ àwọn tó ń lọ gbà á yẹn, wọ́n bẹ̀ sí wá bẹ́ẹ̀ fẹnu ba UNPO jẹ́. Pé UNPO jẹ́ mọ́ nǹkan kan. It is a lie. UNPO jẹ́ mọ́ nǹkan kan láyé, gbogbo èèyàn mọ̀ yẹn. So kò ní ìdí ká ṣerú yẹn síra wa. Tó ọmọ kan bá dédé dìde tó sọ pé òun ti kó ẹgbẹ́ kan, òun ti pàdé àwọn ẹgbẹ́ kan níbi tóun ti ń ṣe tíṣà láì Russia o, tán ni wọ́n lè gbà wá sílẹ̀. Ẹ má jẹ́ ká fẹnu bà á jẹ́. Kí lórúkọ ẹgbẹ́ yẹn ọmọ ní Russia yín yẹn tán ni wọ́n lè gbà wá sílẹ̀ yẹn? Tó bá ní ẹgbẹ́ kan tó dárúkọ ìwùrùwùrù, òkè, ṣé a lè ràn ẹ́ lọ́wọ́ ká bá túbọ̀ lágbára lọ́dọ̀ wọn? Nǹkan tó yẹ ká máa wádìí nìyẹn. Kí ni nǹkan tá a lè ṣe? Ìwọ nìkan, ẹ̀yin bíi mẹ́rin mẹ́fà tẹ wà ní Russia lẹ lọ join, àwa yòókù ṣé a lè wá ká wá ràn yín lọ́wọ́ ká bá túbọ̀ lẹ́sẹ̀ ńlẹ̀, ká bá túbọ̀ lẹ́nu lọ́dọ̀ wọn? Irú nǹkan tó yẹ ká máa wádìí nìyẹn. That is the meaning of collaboration. Ṣùgbọ́n kọ́mọ kan sọ pé àwọn ti kọ́ ẹgbẹ́ kan, àwọn ti pàdé ẹgbẹ́ kan ní Russia tó máa ràn lọ́wọ́, káwa yòókù ọmọ sọ mẹ́mọ̀ dá ọmọ yẹn lóhùn wèrè mà ní, irọ́ ló ń pa, owó ló ń wá, nǹkan. It is not right. Ọmọ kan jáde, á ní orúkọ ẹ̀ jẹ́ Sunday Igboho, ó lọ sínú igbó ìlú ibi tán bí ní Òkè Ògùn, jáde sí Ìbàràpá, ó lọ lé àwọn Fúlàní kúrò ń bẹ̀, ó ṣe kinní kan, àwọn kan wá ń bu, èèyàn ò tiẹ̀ yé mi. Tá a bá rí 25 Sunday Igboho àti gbára wa sílẹ̀, irú ìjọ yẹn tó ń lé wọn kúrò ní Òkè Ògùn yẹn, kan rí èèyàn kan kó lé wọn kúrò lóko Ìbàdàn, kan rí èèyàn kan tó ń lé wọn kúrò ní Àkókó, kan rí èèyàn kan tó ń lé wọn jáde ní Yewa, kan rí èèyàn kan tó ń lé wọn jáde nínú Igbó Ìjẹ̀bú, jáde sí Ọ̀rẹ́, kankan. Yorùbá láǹtí free nìyẹn. Eléyìí tó máa sálọ asálọ, eléyìí tó máa bẹ́lumi abẹ́lumi. So ẹ jẹ́ ká máa yẹra wa, ẹ jẹ́ ká máa yẹ ara wa sí. Ọmọ yìí ń ṣe léyìí, ó ti kéré báyìí, but ẹ jẹ́ ká wò ó, ǹjẹ́ a lè ràn án lọ́wọ́ kó tóbi sí? What can we do kó bá tóbi sí? Ìjọba ká tún wá lọ kó kinní kan jọ sẹ́yìn pé ẹ má mọ̀ dá lóhùn, àwa la máa ń jẹ́ kinní kan. Ní ẹ̀yin náà ò jẹ́ nǹkan. Ọmọ yẹn tó ń kó yan jẹ́ yẹn ò sọ pé ò jẹ́ nǹkan o. Ibi tó mọ̀ ló ń ṣe yẹn. Ibi tẹ́yin mọ̀, ẹ̀yin ti ń ṣe kọ́mọ yẹn tó yọjú. Èèyàn ò mí wípé ọmọ yẹn ò sọ pé tiyín yẹn kẹ́ gbé sọnù. Kí ni ìdí tẹ́yin wá fi ń sọ pé kán má dá lóhùn kó gbé tiẹ̀ sọnù? Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ ká ṣètò, ká bá ti lè ṣètò irú wọn yẹn, tí gbogbo wa mọ̀ pé ọ̀nà kan náà eku kan náà la jọ ń lé, tá a jọ fẹ́ pa, pé ẹni tó mèrè sá, ẹni tó dọ́gbọ́n tó lè lọ, tó mọ̀ bọ́n ṣe, tó lè lọ double cross ẹ̀ wájú, ọgbọ́n ju àwa yòókù nìyẹn. Ẹ jẹ́ ká contribute pọ̀ kí gbogbo wa ká lè ṣe nǹkan tá a fẹ́ ṣe, ká gba
Yorùbá nation wá sílẹ̀ ẹnu pípapọ̀ jù bẹ́ẹ̀ yẹn pé a fẹ́ papọ̀ ó yẹ ká papọ̀ kò jù bẹ́ẹ̀ yẹn. Thirdly, there are certain things tó yẹ ká dá sílẹ̀. Gbogbo pé à ń sá káàkiri ó yẹ ká ní ibì kan tó jẹ́ pé solemn voice Yorùbá àwọn àgbà wa kankan àwọn ọ̀jọ̀gbọ́n àwọn àgbà àwọn tó bá jọba wa tó rẹ́dì láti jáde sí wa nkankan àwọn tó ti ṣe politics rí lára wa àwọn tó ṣe governor wa rí tán ṣe senator rí tán wọ́n wà nílé tó jẹ́ pé wọ́n á lè wá. Irú eléyìí tá a dá sílẹ̀ ní 1967 nígbà tí ogun fẹ́ dé tí secession fẹ́ dé tẹ̀rù ń ba gbogbo èèyàn pé kí ló máa ṣe Yorùbá táwọn Fúlàní lérí pé wọ́n máa pa Chief Awólọ́wọ̀ wọ́n máa pa Professor Aluko wọ́n máa pa àwọn àgbààgbà wa and so on and so forth. A dá ẹgbẹ́ kan sílẹ̀ àwa ń pè ní Yorùbá Leaders of Thought. A máa ń ṣèpàdé lẹ́ẹ̀kọ̀ọ̀kan lóṣooṣù. Bàbá wa Awólọ́wọ̀ ló máa ń ṣe chairman wa. Gọ́vnà Adébáyọ̀ àwa open ẹ̀ tó bá ti open ẹ̀ kò sí ọdún ẹ̀ káàbọ̀ ó dẹ̀ jáde ó ń lọ ó fa àwa leader sílẹ̀ Chief Awólọ́wọ̀ adé dìde adé jókòó sórí chair adé máa direct wa. àárín ẹ̀ kò sí nǹkan tó Ọlọ́run tí inú yín bá kò sí nǹkan tó Ọlọ́run ò lè ṣe láàrin yín. àárín ẹ̀ níjọ́ kan tí ẹnìkan kan ò plan tí ẹnìkan kan ò ronú sí rárá ní kan lára àwọn tó jẹ́ pé wọ́n oppose Chief Awólọ́wọ̀ jù láyé lára àwọn tó ti ń oppose Chief Awólọ́wọ̀ jù láyé òun ló dìde tó sọ pé wò because àwọn Fúlàní soldiers ń lérí pé wọ́n máa pa gbogbo wa wọ́n máa ṣe kinní kan so on and so forth à ń ṣe ìpàdé lóru níjọ́ wọn yẹn pé bá a ṣe máa defend Ìbàdàn kankan and so on. Ìkan lára àwọn tó ń oppose Chief Awólọ́wọ̀ jù ló dìde ló sọ pé we appoint Chief Awólọ́wọ̀ as the leader of the Yorùbás. Gbogbo adé ń wojú ara pé ní kálukú dẹ̀ ń dìde náà sọ pé yes ká tó mọ̀ everybody unanimous àti yan bàbá ní leader of the Yorùbá. Kò sí nǹkan tó Ọlọ́run ò lè ṣe láàrin wa tá a bá jẹ́ kí inú wa kò. So we need to create a center, a body like that. Tí àwọn ọ̀jọ̀gbọ́n alágbára Yorùbá àti àwọn pásítọ̀ wa àtàwọn babaláwo wa àtàwọn mùsùlùmí leaders wa àti àwọn tó ti ṣe politics rí tán ti ṣe governor rí tán ti ṣe senator rí tán ti ṣe àtẹrú àwọn ńlá bẹ́ẹ̀ yẹn ká lè kó wọn jọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lóṣù kájọ rò ó wípé nǹkan táwọn ọmọ wọ̀nyí ń ṣe eléyìí ò dáa tó ń bẹ̀ o ẹ jẹ́ ká bẹ̀ wọ́n kán lọ yí padà eléyìí dáa o ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ kán lè túbọ̀ ṣe dáadáa sí i. I need irú organization bẹ́ẹ̀. Then a lè sọ̀rọ̀ yìí without the power of money. Àwọn èèyàn wa mọ̀ yẹn láti bí oṣù bíi méjì báyìí GoFundMe go for everybody èmi ti dá fún GoFundMe tèmi sílẹ̀ mo ti dá tèmi sílẹ̀ àwọn kan ti dá kan sílẹ̀ ní Russia àwọn kan ti dá kan sílẹ̀ ní Egypt àwọn kan ti dá kan sílẹ̀ ní America wọ́n ti dá bíi 5-6 sílẹ̀ l'America àwọn kan ti dá kan sílẹ̀ kínní èmi ni mo gbọ́n ju gbogbo ẹ̀mí already ó ti ń dìjà láàrin àwọn ọmọ wa ẹ jẹ́ á stop ká fún wò ẹ jẹ́ ká dá fund kan sílẹ̀ ká authorize the founding of a fund bó ṣe yẹ kan lára àwọn tó ń ti dá sílẹ̀ yìí náà la máa sọ pé ok á di eléyìí mú gbogbo wa a máa lò Yorùbá fund for the defeat of terrorism in our land ìyẹn number 1 so ara fund yẹn tí gbogbo wa máa dáwó sí kì í ṣe pé fund káàkiri kékèké gan fún GoFundMe lọ́tún lọ́sì no GoFundMe kan ṣoṣo tí gbogbo ọmọ Yorùbá máa ju kọ́bọ̀kọ́bọ̀ tọ́rọ́tọ́rọ́ sí from all angles. Àìbẹ̀lẹ̀ àwa set up committee for the defence of Yorùbá land tó máa béèrè owó láti ibẹ̀. Kì í dẹ̀ ṣe pé wọ́n lè lọ dédé tiwọ́ sí we must have a committee an expert committee tó máa wo request tán bá make wípé a fẹ́ ṣe kìnnì kan bá a fẹ́ lọ ṣe l'Ondo State. Àwọn kan wà tá a lè wò dáadáa pé ok nǹkan tó ń fẹ́ ṣe l'Ondo State yẹn dáa iye báyìí náà ni wọ́n fẹ́ ẹ jẹ́ ká fún wọn ní iye báyìí. Nǹkan tí Israel ṣe nìyẹn
Israel has an Israeli national fund. It started very small. Àwọn ọmọ kékèké ló ń dáwó sí nígbà tó bẹ̀rẹ̀. Today is in the trillions of dollars. Tell anybody bá rò pé wọ́n lè pa àwọn Arab tán lérí pé wọ́n lè pa Israel rẹ̀ wọ́n ń tan ara wọn yẹn. Owó yẹn ń gbẹ̀ lẹ́yìn Israel tó ń gbà bẹ́ẹ̀ dìmídìmí. Tí bá dojú ẹ̀ tó bá dojú àgàn àwọn the prime minister Israel á bẹ̀bẹ̀ fún lára owó yẹn pé kán fóun fẹ́ fi ra nǹkan báyìí fẹ́ fi ra nǹkan báyìí kó fi ra nǹkan ìjà báyìí. Táwọn tó wà nídìí ẹ̀ bá dẹ̀ ti rí pé nǹkan tó ń bèrè yẹn ó dáa wọ́n á approve ẹ̀ wọ́n á fún un. Bó ṣe jẹ́ báwo approve ẹ̀ kò ní rí owó yẹn gbà. Tán bá wò pé nǹkan tó ń bèrè yẹn ó dáa wọ́n á wá fún un lówó yẹn á lè lọ ṣe nǹkan tó fẹ́ ṣe yẹn. Ẹ jẹ́ káwa Yorùbá náà ká ṣerú ẹ̀. Èkíní for a Yoruba land defence against terrorism. Èkejì, another permanent fund, Yoruba National Trust Fund. Lówó tó máa jókòó láéláé tá a máa dá táwọn ọmọ wa forever. Wọ́n dá a Jewish National Fund sílẹ̀ in the 1920s. 1890 lẹni tó propose ẹ ti propose ẹ 1890. Pé ẹ̀jẹ̀ á dá fọ́ǹdì kan sílẹ̀ kí gbogbo wa máa dáwó sí. Nígbà tí wọ́n kó bẹ̀rẹ̀ yẹ àwọn ọmọ skul àwọn ọmọ kéékèèké ló kọ́kọ́ ń dáwó sí. Àwọn ọmọ skul kéékèèké wọ́n á lọ mú agolo Coca-Cola wọ́n á kùn ní blue wọ́n á kùn ní blue paint wọ́n ń pè ní blue can wọ́n á wá so okùn mọ́ wọ́n á lọ so mọ́ wájú ilé Jewish family. Pé tẹ́ bá ń kọjá ń bẹ̀ kẹ́ máa ju tọ́rọ́ kọ́bọ̀kọ́bọ̀ sí. Tó bá wá the end of the week àwọn ọmọ school yẹn á tún wá gbé wọ́n á kà á lójú family yẹn iye báyìí lẹ́dá o wọ́n á sign ẹ̀ wọ́n á wá kó lọ sí báǹkì tí àwọn bàbá wọn ti dá sílẹ̀ wọ́n á lọ san síbẹ̀. Bọ́n ṣe ṣe ẹ jẹ́ káwa náà ṣe irú ẹ̀. Owó tí àwọn ọmọ wa àtàwa á lè máa dáwó sí láéláé a fund Yoruba National Trust Fund. So 2 funds. Tabati dá méjì yẹn sílẹ̀ ìkíní a fund for the defence of Yoruba land against terrorism. That's a temporary thing. Ìjọ tá a bá ti ní country ara wa ìyẹn parí à ní terrorism kankan mọ́. Gbogbo owó tó bá kù síbẹ̀ àwa kò sí trust fund yẹn. Ó tán close Yoruba fund for the defence of Yoruba land yẹn because a ti gbára wa sílẹ̀. Èkejì the Yoruba National Trust Fund is a perpetual thing. Lágbára Ọlọ́run àdúrà mi ni pé ńgbà tá a bá nírú fund yẹn ó máa grow náà a máa organize a bit lọ́dọọdún làwọn American government àwọn tó wà in charge of money and so on náà ń commend wípé the Jewish National Fund is the best managed fund in America. Tó jẹ́ pé àwọn ìjọba ayé á lè máa sọ pé the Yoruba National Trust Fund is the best managed fund in the world. Nǹkan tí èmi ń gbàdúrà pé ó máa ṣẹlẹ̀ sí wa nìyẹn. So bó ṣe jẹ́ nìyẹn. Àwọn nǹkan tá a nídìí láti ṣe nìyẹn. Ẹ ṣé. Ẹ ṣeun bàbá mi. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá láti òwúrọ̀. Gbogbo ẹ̀yin tí ẹ fi question ránṣẹ́ síbí pé ká béèrè lọ́wọ́ bàbá àkókò ti lọ a dẹ̀ gbọ́dọ̀ da àgbàlagbà láàmú. Lóòótọ́ bàbá wa wà fún wa ní gbogbo ìgbà ni ṣùgbọ́n kì í ṣe ní iná ọ̀nà máa bá wa sọ gbogbo ẹ̀ tán. Ṣùgbọ́n ìbéèrè kan wà táwọn èèyàn ó ti tó èèyàn bíi 70 tó ti ju ìbéèrè yẹn síbí. Wọ́n ní kẹ́ ẹ sọ̀rọ̀ lórí USAID. So ebi ò mọ US mo rò pé wọ́n náà sẹ́ndì àwọn AIDS kan wá bí. So bóyá àwọn ni wọ́n ní kẹ́ ẹ sọ̀rọ̀ lé lórí. Àbí UK AIDS bóyá wọ́n náà sẹ́ndì àwọn delegate kan wá tó náà wá sí Èkó ẹ ti gẹ́ẹ̀tì wọn. So tí wọ́n lọ ọ̀dọ̀ Sákì tí wọ́n lọ sọ́dọ̀ ọba Èkó tí wọ́n wá lọ sọ́dọ̀ kìnní. Nǹkan tó ń gbìyànjú láti sọ ni pé ṣé ọba Fúlàní ló yẹ kán lọ ọ̀dọ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́ ni ọba Èkó gangan. Àwọn British nǹkan tí mo fẹ́ sọ mi ò bẹnu ẹ̀tẹ́ lu Britain o. Ẹni tó bá wà nírú ipò wa wọn nírú ipò mi kò gbọ́dọ̀ bẹnu lu ẹ̀tẹ́ kò sẹ́ni tí ò lè change.
àwọn Britain ló kó wa sí gbogbo ilé ìta wa yìí. Àwọn ló manova torí pé wọ́n rí àwọn Fúlàní bọ́n ṣe ń ṣèjọba nílẹ̀ Haúsá tó yẹ pé sensitive government, everybody tax everybody, control ní everything. Ìyẹn náà fi rò wípé tí wọ́n bá gbé àwọn ará bíi sí orí ìjọba Nàìjíríà, control yìí á wúlò fáwa British o nígbà táwa bá kúrò tán. Ìdí ẹ̀ nìyẹn tí wọ́n fi gbé wọn sí ìjọba. They knew that they were uneducated, but they were addicted to government by control, insensitive government. So ẹ jẹ́ ká gbé wọn sí sípò. They maneuvered everything. Wọ́n maneuver the creation of a political party. Àwọn ló dá NPC sílẹ̀ fún àwọn ará North. Àwọn British officials. Wọ́n maneuver, wọ́n help wọn rig election ní North. Wọ́n try láti force àwọn action group àti NCNC pé kán má lọ contest election ní 1959. Ìgbà tí ò ṣeé ṣe wọ́n rig ẹ̀ fún wọn anyway. Ìgbà tí wọ́n win tán wọ́n twist ọwọ́ Azikwe látẹ̀yìn. Wọ́n ti gbogbo àwọn kó lọ bá wọn ṣiṣẹ́. Awólọ́wọ̀ lọ. Wọ́n ṣe àlàyé báyìí, wọ́n ní àwọn British sọ pé àwọn fẹ́ send àwọn aides wá to come and assist us on this, maybe on this terrorism issue. So ẹni ẹ wá ń sọ síbẹ̀ báyìí pé do we really need them? Kán bá ní wọ́n ń bọ̀, kì í ṣe Britain la need, United Nations la need. Kí Britain kó má tẹ̀ náwó ara wọn, kán má ṣe wàhálà, kán jọ kán bá wa sọ fún United Nations pé kán send aid wá, gbàyàn á dá ń gbàyàn. Ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn gbogbo ẹni tẹ́ di ìbéèrè síbẹ̀, so I need the British kí United Nations kan wá dìde fún ìrànlọ́wọ́ wa tó bá fẹ́ ṣe ìrànlọ́wọ́. Tí Britain bá fẹ́ ràn wá lọ́wọ́ lóòótọ́. Wọ́n bá wa sọ fún ìgbẹ́. Because Britain, the House of Lords ó ti already condemn violence ó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. And Britain is very influential in the United Nations. Kán gbé yẹn lọ sí United Nations. Àti bẹ America ready láti lọ sí United Nations náà. Àti bẹ America. Àwọn ọmọ wa kan náà ń bẹ Russia lọ́wọ́. Àwọn kan bẹ Brazil, àwọn kan bẹ Cuba, pé gbogbo yẹn lọ sí United Nations kẹjọ kẹ lọ bẹ̀ wọ́n pé kán wá ṣe ìrànlọ́wọ́ wá. Kẹ Britain kó lọ lo agbára, Britain lẹ́sẹ̀ ńlẹ̀ ń bẹ̀ gidi kán lọ lo ẹsẹ̀ yẹn láti get United Nations láti wá help wa. Inú wa dẹ̀ dùn sí Britain. Tá a bá dẹ̀ ní ààyè country ẹ̀ta ara tán tá a ṣèjọba ara wa tán, we are going to be very close to Britain. Why? Because more than 8 million Yoruba people ló jẹ́ citizens of Britain. Ìyẹn ò lè jójú lásán, ìyẹn lè jẹ́ for nothing. About 8 million Yoruba people don't travel in the world with British passports. So we owe them they owe us something and we owe them something. Tí a bá ní ìjọba ara wa tán, àwa àtàwọn lè dọ̀rẹ́. Ọ̀rọ̀ tí Fúlàní á ti kúrò ń gbà wọ́n yẹn. But á dẹ̀ yẹ Britain, because àwa jẹ́ pé ìkan lára àwọn tí wọ́n ṣe tó jẹ́ kọ́lọ́nì wọn láyé àtijọ́ ó wá di alágbára láyé, because ilẹ̀ Yorùbá di alágbára láyé o, kò sí nǹkan tó lè stop yẹn o. Káwa wá di alágbára láyé ká máa ṣọ̀rẹ́ Britain, inú Britain á dùn, àwọn á dẹ̀ rí jẹ nídìí ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí, mo kí bàbá mi Professor Wálé Adéníran tí wọ́n jẹ́ alága gbogbogbò fún ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà. Mo kí yín ní Nàìjíríà, àkí wọn. Mo kí gbogbo àwọn tí a jọ kọ́ wọ́n rìn wá síbí, Comrade Òjó Abigail, mo kí yín o. Mo kí Comrade Afọlábí Ṣẹ́gun tí gbogbo èèyàn ń pè ní Trustee náà. Mo dẹ̀ kí bàbá wa tí wọ́n jẹ́ special assistant sí bàbá wa Professor Akintoye, mo kí àwọn náà. Ọmọlúkà náà, mo kí bàbá mi dáadáa. Èmi ni o lọ́dọ̀ bàbá o, bàbá mi ni o, ẹ má bá mi dùn wọ́n o. Mo mọ̀ pé gbogbo Yorùbá ló ní, ṣùgbọ́n báyìí èmi mo ní wọ́n o. Lójú kan tá a wà yìí. Lójú eléyìí o, èmi mo ní bàbá o. Ẹ ṣeun. Mo kí gbogbo ẹ̀yin ajìjàngbara nílẹ̀ Yorùbá, bẹ̀rẹ̀ látọ̀dọ̀ màmá mi Erelú Àbíkẹ́ Adé, Òṣàtọ́lá Gbẹ̀du, AY Citizen, Ọláyọmí Kóìkí, the White Lion, títí tó fi dórí bàbá mi Chief Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn ń pè ní Ìgbòho. Gbogbo yín ni mo kí. Èmi mọ̀ wípé mo máa ń sọ ọ̀rọ̀ kan tí mo dẹ̀ fẹ́ kí gbogbo wa dì mú.
owó ilẹ̀ Yorùbá yìí, owó Odùduwà tán máa ṣe, èmi máa fi tọ́mọ, mo máa fi kọ́lé, mo máa fi ra mọ́tò, mo máa fi dáhùn rere ṣe. Torí Oòduà nation ó máa ṣojú tèmi, ó dẹ̀ máa ṣojú gbogbo wa. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọmọlúkà lórúkọ mi lẹ́ẹ̀kan sí. Mo ti sọ pé kì í ṣe gbogbo ẹ̀ náà la lè sọ lórí afẹ́fẹ́. Ẹ tún pàdé mi, ẹ mọ nọ́mbà mi náà. Ẹ ṣé. God bless you. Oòduà gbè wá o. Ẹ ṣeun.